mi ni Mrs. Yetunde Adepitan. Hairdresser ni mo ṣe, àtòríṣe. Iṣẹ́ yìí náà yẹ pé bí ó wù mí tẹ́lẹ̀tẹ́lẹ̀, so bẹ̀tà mi pè láti kékeré mi mo máa ń like kí n máa fi irun ṣeré, kí n máa fi irun ṣeré, kí n máa ṣe irun kíní fún ọ̀gbẹ́ school of nurse gan mo fẹ́ lọ fún tẹ́lẹ̀. Bẹ̀tà àwọn ọmọ mi ṣàlẹ̀ wá sọ pé irun ọmọ tó ń ṣe irun tó ti mọ bóyá ń lọ tó bá jẹ́ bèbè mo ti ń lọ pọ̀ mo ṣe gbogbo ẹ̀ náà fi ní kí n kọ́ iṣẹ́ yẹn. So inú mi dẹ̀ dùn bí mo dẹ̀ ṣe kọ́, Ọlọ́run dẹ̀ fún yẹ mi. Ṣùgbọ́n tí wọ́n ti wá wà ètò ìgbò tí wá wọ inú ẹ̀ ló ti wá wọ inú ẹ̀jẹ̀ mi jẹ́ pé wọ́n like láti fi máa dára lóríṣiríṣi. Ìkọ̀ máa create style fúnra mi, ìmọ̀ kó bí a ṣe mo lè ṣe style fún Táyé. Kí Táyé sọ pé style tí wọ́n kẹ́ lómi wá wá kọ́ pé style tí wọ́n ṣe fún Táyé yẹn lòun fẹ́ fi lè rántí mọ́. Torí máa fúnra mi create style jẹ́ pé máa fúnra mi máa draw style lóye customer lórí láwọn èèyàn lórí jẹ́ pé mo á like ẹ̀ṣà. Wà ó bẹ̀tì mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi Ọlọ́run ṣe mọ̀ pé tí nǹkan bá ti ń lọ smoothly bẹ́ẹ̀ yẹn oríṣiríṣi àwọn èèyàn wọ́n máa gbẹ̀mí pé àwọn àgbàlagbà apá lówe pé alágbẹ̀dẹ tó ń luri lójú kan náà ó ní nǹkan tó fẹ́ mú jáde. So mí pé ó jẹ́ nǹkan tẹ́ pé ó wà nínú ẹ̀jẹ̀ mi tó dẹ̀ wà lára mi tí mo dẹ̀ ń ṣe. So oríṣiríṣi àwọn èèyàn mo ti rí oríṣiríṣi ẹ pé ó fẹ́ jẹ́ kí n sún sẹ́yìn bẹ̀tì mo tún wòó pé iṣẹ́ yìí ó wù mí. Nípa àwọn parents mi dẹ̀ sọ fún mi kẹ́yìn pé àwọn fẹ́ kí n ṣe, wọ́n dẹ̀ fi ṣàdúrà fún mi pé màá máa mú lọ́mọ lọ́wọ́. So iṣẹ́ à ń ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́. So àwọn oríṣiríṣi àwọn èèyàn dẹ̀ ń gbógun ó ṣoògùn ni ó ṣe kíní kan ni torí nígbà tí mò ń ṣe tẹ́lẹ̀ pé Ọlọ́run jẹ́ ká ṣọ́pọ̀ àrọ̀lọ́ ara mi pẹ̀lú ṣáàyìn ṣe náà tẹ́ pé tó bá ti sọ pé ó ti yá náà mo ti dìde náà pẹ̀lú pé Ọlọ́run gbé mi lékè wọn. Pẹ̀tẹ́ nínú iṣẹ́ àtòríṣe tí wọ́n bá ti ní ìlarun ṣá tó ti ní ìlarun yẹn lọ́wọ́ kò síbi tó lè dé tó ti ibi tí èèyàn máa dé tí ò ti jẹun ìlarun yẹn gbọ́gbọ́n ní di méjì méjì. So ló bá ti ní ìlarun yẹn lọ́wọ́ ètò lè pa ẹ́. Ọkùnrin lè kọ́ṣẹ́ àtòríṣe, obìnrin lè kọ́, ọkùnrin lè kọ́, àwọn méjèèjì ló lè kọ́. Bẹ̀tẹ̀ ó kéré tán bẹ̀rẹ̀ láti bí àti ọba máa kọ́ láti ọmọ 10 years ló lè kọ́ṣẹ́ irun ṣíṣe. Tó bá ti pé age of 10 years ó free láti kọ́. Bẹ̀tẹ̀ ó máa dá kéèyàn kàwé pẹ̀lú ẹ̀ pẹ̀lú iṣẹ́ yẹn ó dá kéèyàn kàwé pẹ̀lú ẹ̀. Bẹ̀tẹ̀ tó bá máa jẹ́ bí from ọmọ 10 years yẹn náà ó máa lọ school pẹ̀lú ẹ̀ or after school a máa fojú sí títí torí kò sí iṣẹ́ tí èèyàn máa kọ́ láyé yìí ó gbọ́dọ̀ kàwé pẹ̀lú ẹ̀. Ẹ gbọ́dọ̀ ní experience ìwé bóyá máa set ṣọ́ọ̀bù ẹ̀ máa yàtọ̀ tẹ̀ tó kàn yẹ kó kàn tí ó kàwé tẹ̀ tó dáa kéèyàn kàwé pẹ̀lú iṣẹ́ àtòríṣe. Iṣẹ́ ọwọ́ dá o, ìmọ̀ràn mi fún ọ ní pé kò sí ẹni tí ò bá níṣẹ́ lọ́wọ́ tí ò kò kàn wọ́n ní tí ò bá kò kàwé kò kọ́ṣẹ́ tó bá pa láàárọ̀ kí wọ́n bá wọn gbé ni. So èmi wá fún àwọn ọ̀dọ́ nímọ̀ràn yìí pé ó dáa kéèyàn fojú síṣẹ́, ó dáa kéèyàn níṣẹ́ ọwọ́, bó jẹ́ télọ̀ ló máa kọ́, bó jẹ́ irun ló fẹ́ ṣe, bó jẹ́ iṣẹ́ ọwọ́ ló dáa jù, bó jẹ́ irú irun sì bóra òwú 50 naira òwú yẹn tó ra 50 naira ó lè fi pa 30,000. Irú frontal tó ń ṣe yín sì táwọn máa ń ká ṣe frontal ní ìsìn gbogbo bọ́tà wá bí èèyàn bá ti ní o lè ṣe o lè ra àwọn nǹkan tó máa fi ṣe frontal o lè ra bí i 10,000 naira o lè fi 10,000 naira o lè fi pa bí i 200,000. So lórí ẹ̀ so ìmọ̀ràn mi pé kí wọ́n fojú sílẹ̀ kán kọ́ iṣẹ́ kọ́ má sọ pé wọ́n tẹ̀lé àwọn ọmọ ìyàwó tó máa bá lọ máa pawọ́ dáhùn tó máa bá ojú ọ̀la wọn jẹ́. So iṣẹ́ ọwọ́ dáa gan láti fojú sí.
òwò mi, owó amúyangàn ni iṣẹ́ ọwọ́ mi.